Ẹbí ìgbọ́mọ̀ ọkọ̀tàdíyá bàbá Fẹ́mi o general contractor olókùúta o àbíjá ló gbé pàwọ èèyàn ṣọmọ dúpẹ́ ara wa làjú ìgbé pàmì mo bá fún ẹ ájí àfi ìgbé pàmì mo bá fún ẹ. ọkọ̀tà ni ìyá dì bàbá olúwa fẹ́ fi lọ́kọ̀ dáàbọ̀ òyìnbó olówó fùkà àbíjá lọ bá ọmọ wa tó gbégbà wo wáyé. àwọn aláṣẹ adérídìgbé adésínà tó ń jẹ́ làwí. yàrá tó òyìnbó ọlọ́ọ̀ṣẹ́ tó ń tẹ́ ní bọ̀dá àtọ̀tù bàbá ẹ̀dẹ́lẹ́dẹ́lẹ́. Adésínà jẹ́ kájọ adébídìgbé Adésínà jẹ́ kájọ adébídìgbé. International question, ọgbẹ́ni Lambata, ìgbàlógbé báwo ìyàwó ṣe fojú bá òun ṣe.